A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ yóò dára fún wa láṣẹ Elédùà, àmín. Ìròyìn fẹlifẹli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 19 nínú oṣù kẹsàn-án ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó bá àwọn ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún ká sí omi mu ná, à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ igbákejì akọ̀wé eléyìí tó ń rí sí ọ̀rọ̀ owó ní orílẹ̀-èdè Amẹ́ríkà, Wálì Adéyẹmọ, lánàá ti ṣe ọjọ́ ajé o. Ìmà ló ti gba ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lámọ̀ràn léyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń léwájú ikọ̀ ń fún ní orílẹ̀-èdè Nàìjíríà wípé nǹkan kan ṣo péré ò ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nílò láti ṣe láti lè jẹ́ kí ògo Nàìjíríà ó búyọ lẹ́ka ètò ọrọ̀ ajé o. Ó ní àkọ́kọ́, ó ní kí wọ́n jẹ́ kí owó náírà ilẹ̀ yìí ó wà ní ìbámu sí ọ̀rọ̀ owó dọ́là eléyìí tí náírà ilẹ̀ yìí tí ò níyì mọ́ o níwájú owó dọ́là tí ṣòwò orílẹ̀-èdè Amẹ́ríkà. Wọ́n ní bí wọ́n bá lè jẹ́ kí owó náírà orílẹ̀-èdè Nàìjíríà kóhun náà di ẹni yìí, ẹni pàtàkì láwùjọ àwọn owó ní àgbáńláyé. Bákan náà kí wọ́n pa gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú ìwà jẹbánu láparun o. Ó ló dáhùn lójú pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yóò múnádóko. Wálì Adéyẹmọ tó ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó jẹ́ pé ìlú Èkó ló balẹ̀ sí, níbẹ̀ ló ti ń gba ààrẹ Tinubu lámọ̀ràn. Bákan náà tó sì gbé oríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ọkàn akin èyí tí ààrẹ ọ̀hún ṣe pẹ̀lú àwọn ìgbésẹ̀ eléyìí tó lákì tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé o nínú ètò ìṣèjọba rẹ̀ ní gẹ́rẹ́ èyí tó ti gba ilẹ̀ ìṣàkóso agbára. Ó ní pẹ̀lú àwọn ìgbésẹ̀ yìí, Adéyẹmọ ní inú òun dùn, ó sì dá lójú wípé orílẹ̀-èdè Nàìjíríà láìpẹ́ láì jìnnà òun náà yóò padà bọ̀ sípò, pàápàá jù lẹ́ka ètò ọrọ̀ ajé bí wọ́n bá lè tẹ̀lé ọ̀rọ̀ àmọ̀ràn ọ̀hún. Kò sí nínú èròǹgbà wa láti yọ igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo kúrò ní ipò, níròyìn eléyìí ń wí o. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Lati Ayédatiwa o ni wọ́n ní ìròyìn jáde nínú ọ̀sẹ̀ yìí wípé àwọn aṣòfin ìpínlẹ̀ Ondo wọ́n ti ń gbà á lérò pẹ̀lú bí wọ́n ṣe ń jókòó yí tábìlì pò láti yọ kúrò ní ipò rẹ̀ gẹ́gẹ́ bí igbákejì gómìnà ìpínlẹ̀ náà. Ọ̀rọ̀ ọ̀hún tó jẹyọ láti ẹni tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo, eyín Right Honourable Ọlámídé Ọládìjí, èyí tó sọ ọ̀rọ̀ ọ̀hún wípé ayé sọ̀rọ̀ òun náà ní ìròyìn ọ̀hún àti pé ìròyìn ẹlẹ́jẹ̀ lásán ni. Ó ní ẹni tó jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ àwọn kò ṣe ẹ̀kọ́rò, bẹ́ẹ̀ sì ni ó ń tẹ̀lé ìlànà àti òfin eléyìí tó yan igbákejì ọ̀hún sí ipò. Bákan náà ló sì ń ṣe ohun tó tọ́ lásìkò tó tọ́ àti àsìkò tó yẹ o. Wọ́n wá ní kí lohun tí àwọn wá wò láti wá yọ igbákejì gómìnà àwọn kúrò ní ipò láìṣẹ̀ láìrò. Ẹni tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún, Honourable Ọládìjí, ó wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù àwọn ará ìlú olùgbé ìpínlẹ̀ Ondo láti jìnnà sí ìròyìn àhesọ. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n lo ayélujára láti fi kọ ohun tó wù wọ́n, bákan náà kí wọ́n sì máa sọ àwọn ìròyìn eléyìí tó jẹ́ òfegè tí ò lẹ́sẹ̀ ńlẹ̀. Wọ́n ní ìgbàkigbà tí wọ́n bá ti ṣe alábàápàdé irúfẹ́ àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ ayédèrú báyìí lórí ayélujára wípé kí wọ́n kọ tí ọ̀gbọ́n sí, nítorí pé irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ á máa da ìrìn àjò ìpínlẹ̀ tàbí ènìyàn láàmú. Bí onítọ̀hún bá wákọ̀ bí ò jìnnà sí yóò bà nǹkan jẹ́ ni o. Ṣùgbọ́n lọ́dọ̀ tiwa o, gẹ́gẹ́ bí aṣòfin ìpínlẹ̀ Ondo, kò sí nínú èròǹgbà wa láti yọ igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Lati kúrò ní ipò. Àwọn igun tí wọ́n fi ọba jẹ ní ìlú Ọ̀yọ́ lóhùn ló ti sọ̀rọ̀ jáde o wípé látàrí àìtẹ̀lé àwọn òfin àti àlàkalẹ̀ èyí tí wọ́n fi ń yan Aláàfin, òun ló fà á tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé o kò ṣe tí ìbuwọ́lù ọmọ oyè kankan báyìí, wípé òun gan ló wẹ̀ ló yán kànkàn nínú ẹni tí wọ́n fi sórí ipò Aláàfin lẹ́yìn tí ọba Lámídì eléyìí tó darapọ̀ mọ́ àwọn alálẹ̀
bí ọ̀pọ̀lọpọ̀ oṣù sẹ́yìn tó ti lọ gẹ́gẹ́ bí àwọn igun ọ̀hún èyí tó jẹ́ igun afọbajẹ nílùú Ọ̀yọ́ èyí tí wọ́n pè ní Ọ̀yọ́mèsì lánàá ti ṣe ọjọ́ ajé ni wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀. Àwọn igun ọ̀hún tó sọ̀rọ̀ di mímọ̀ fún àwọn akọ̀ròyìn nílùú Ọ̀yọ́ lọ́hùn-ún. Níbẹ̀ náà láti rí àwọn afọbajẹ ọ̀hún olóyè àgbà akin tìlú Ọ̀yọ́ eyín Asimiyu Àtàndá, bákan náà olóyè àgbà Sàámú ti ìlú Ọ̀yọ́, olóyè Lámídì Oyèwálé, bákan náà baálẹ̀ Ajaọgbà eyín Ọdẹ́rìndé Olúṣẹ́gun àti àwọn yòókù nínú igun afọbajẹ Ọ̀yọ́mèsì ni wọ́n ní ìgbésẹ̀ tí ọ̀kan lára àwọn afọbajẹ nílùú Ọ̀yọ́ èyí tó gbé eyín Báṣọ̀run tìlú Ọ̀yọ́ olóyè àgbà Yusufu Akíndé wípé ìgbésẹ̀ ọ̀hún kù díẹ̀ káàtó, bẹ́ẹ̀ sì ni kò tẹ̀lé ìlànà àti òfin tí wọ́n fi ń yan Aláàfin sórí ipò kó tó di pé wọ́n kéde rẹ̀ fún ayé gbọ́ ó ní nípa ìdí èyí ọ̀rọ̀ tí Báṣọ̀run tìlú Ọ̀yọ́ olóyè Yusuf Akíndé èyí tó sọ wípé àwọn ti parí gbogbo ìgbésẹ̀ ṣùgbọ́n wọ́n ń dúró de gómìnà Ṣèyí Mákindé láti buwọ́lu ọmọ yìí ọ̀hún. Wọ́n ní irọ́ gbu ni nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe ni wọ́n kọ̀ jálẹ̀ láti ṣe. Bí bẹ́ẹ̀ kọ́ gómìnà Ṣèyí Mákindé kò lè buwọ́lu ẹnikẹ́ni gẹ́gẹ́ bí Aláàfin tuntun tí wọn yóò sì kéde rẹ̀. Àwọn afọbajẹ Ọ̀yọ́mèsì ọ̀hún wá rọ àwọn ará ìlú láti jìnnà sí èyíkéyìí ìròyìn eléyìí tó bá ti jẹ́ ẹlẹ́jẹ̀ tí ò jáde látòjúlówó àwọn afọbajẹ tìlú Ọ̀yọ́, oyè Ọ̀yọ́mèsì àti àwọn ìdílé ọba yòókù tí ń fi ọba jẹ nílùú náà wípé ohun gbogbo ó sì wà ní abẹ́ ìṣàkóso ìlànà àti òfin ọ̀hún tí wọ́n fi jẹ Aláàfin lọ́wọ́ báyìí. Alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn eyín CP Abíọ́dún Àlàmútù ló ti sọ̀rọ̀ jáde wípé ní báyìí ó kéré tán ènìyàn 8 ló ti jọ́lọ́run bá nípè nínú ìkọlù àwọn ajagunbalẹ̀ tó fi mọ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó wáyé ní agbègbè Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún CP Àlàmútù ti sọ nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn lólúléeṣẹ́ ọlọ́pàá àwọn tí ń bẹ níbẹ̀ lánàá ti ṣe ọjọ́ ajé lásìkò eléyìí tí wọ́n ń ṣe àfihàn àwọn ọ̀daràn kan bákan náà tí wọ́n sì ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní CP Àlàmútù ló sọ di mímọ̀ wípé láàrin ọjọ́ péréte ènìyàn bíi 8 ló ti jọ́lọ́run bá nípè lórí wàhálà ọ̀rọ̀ ilẹ̀ àti owó kan èyí tó dá wàhálà ọ̀hún lásìkò sílẹ̀ tó di ti àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. Ní báyìí ó ní àwọn afurasí bíi 9 èyí ni wọ́n sì ti fi ọwọ́ òfin mú báyìí tó ń bẹ ní akóló ọlọ́pàá lórí ẹ̀sùn ìpànìyàn ọ̀hún èyí tó wáyé ní agbègbè Ṣàgámù nípínlẹ̀ Ògùn. Lákòótán nínú ọ̀rọ̀ alábòjútó Àlàmútù ó wá rọ àwọn ará ìlú wípé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n jìnnà sí gbogbo wàhálà bákan náà bí wọ́n bá kófìrí wàhálà ní agbègbè wọn kí wọ́n fi tó iléeṣẹ́ ọlọ́pàá tí bá ń bẹ ní agbègbè ọ̀hún létí fún ààbò tó péye lórí ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà akọrin takasúfèé eyín Ahmed Ọlọ́ládé tí gbogbo èèyàn mọ̀ sí Àṣàkẹ́ ló ti sọ̀rọ̀ jáde báyìí ìdí tó fi ń lo Àṣàkẹ́ ọ̀hún. Ó ní Àṣàkẹ́ tí gbogbo ènìyàn pè òun yìí ó ní orúkọ ìyá tó da ẹ̀jẹ̀ lóhun lórí tó bí òun lọ́mọ sínú ayé gangan ní jẹ́ Àṣàkẹ́. Ó ní ìgbà tí àwọn wà ní èwe tó ń wà nínú ẹgbẹ́ kan tí máa ń jó orin ìbílẹ̀ tá a mọ̀ sí cultural group. Ó ní nínú ẹgbẹ́ yìí tí àwọn ti máa ń jó ijó ìbílẹ̀ àti ìlù ìbílẹ̀ níbẹ̀ ni wọ́n ti ń pè òun ní ọmọ Àṣàkẹ́ ọmọ Àṣàkẹ́ ọmọ Àṣàkẹ́ tóun sì ń dá àwọn èèyàn lóhùn. Ó ní kò pẹ́ kò jìnnà ni àwọn èèyàn yọ ọmọ kúrò nínú Àṣàkẹ́ ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pè òun ní Àṣàkẹ́ Àṣàkẹ́. Ó ní láti ibẹ̀ lọ lòun ti wò wípé orúkọ tó da tó sunwọ̀n sí ni bẹ́ẹ̀ sì rè ìyá tí ó bí òun sáyé ó ní alálùbáríkà abiyamọ tí wọ́n fi ń tọrọ láwùjọ àwọn ìyá ni ìyá òun. Ó ní ìdí rèé lẹ́yìn tí wọ́n ti yọ ọmọ kúrò nínú ọmọ Àṣàkẹ́ tí wọ́n pè òun tó jẹ́ wípé Àṣàkẹ́ nìkan ló kù lòun bẹ̀rẹ̀ sí ní dá wọn lóhùn. Ó ní orúkọ òun ló sọ òun ní gbajúgbajà ìlú mọ̀ọ́ká lọ́gbàńlá ayé di òní látara àlùbáríkà eléyìí tó ń bẹ nínú orúkọ ìyá òun. Ó ní báyìí Ọlọ́ládé Àṣàkẹ́ wá ní ó tẹ́ òun lọ́rùn bí wọ́n ṣe ń pè òun ní Àṣàkẹ́ tí wọ́n sì ti yọ ọmọ kúrò nínú orúkọ òun tó jẹ́ wípé Àṣàkẹ́ nìkan ni wọ́n ń pè òun.
Ọlọ́ládé Àṣàkẹ́ lákòótán wá rọ gbogbo àwọn olórin àti àwọn ènìyàn wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n jìnnà sí ohun gbogbo tó bá lè bá orúkọ ìdílé wọn jẹ́, bẹ́ẹ̀ sì ni kí wọ́n ní ìtẹríba fún àwọn òbí èyí tó bí wọn sí ayé. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 19 nínú oṣù kẹsàn-án ọdún 2023. Títí lójúmọ́ ọ̀la tẹ́tù máa bá ìròyìn ní ìpàdé lórí ìkànnì. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa, ọ̀rọ̀ nínà wá, ayọ̀ ní tiwa. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.